kábíyèsí Elédùmarè ọba àjíkí ọba àjísà gbogbo ìdílé jésè atúfara tìbí òkè ọba wa kò má dànù. Ìbà bàbá mi, ìbà ìyá mi, ìbà ọmọdé ilé, ìbà àgbà, ìbà ọ̀gá tí mo gbẹnu ẹ̀kọ́ èdè, ìbà àwọn tí a jọ jẹ́gbẹ́, ìbà àwọn tó ń bọ̀ lẹ́yìn. Ọlọ́jọ́ òní ẹjọ́ yẹmí o, ọmọdé ilé mo kí yín, àgbà ilé mo kí yín. Ṣé àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà? Èmi ọmọ yín olólùfẹ́ yín ni mò ń kí yín, Adéṣẹwà Alálàyé. Lórí ìkànnì Moftan TV ni mo ti ń kí yín káàbọ̀ sórí ètò àyọkà ìwé lítírésọ̀ Yorùbá. Ìwé tí à ń kà náà ni ìwé Ọmọ́bọ́lá Àkẹ́rà láti ẹnu Olúfúnmikẹ́ Olúkọni ọmọ bàbá Adéyẹmọ. Orí kẹta ìwé yìí ni a wà, àti ka orí kìíní, a dẹ̀ ti ka orí kejì. Orí kẹta ìwé Ọmọ́bọ́lá Àkẹ́rà ni a fẹ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ tòní. Ẹ máa bá mi ká lọ. Ìkómọjáde Ọmọ́bọ́láńlé jẹ́ ọ̀kan pàtàkì àti ìnáwó mánigbàgbé ní ìlú Ojúrí. Tẹrú tọmọ ìlú yìí ló mọ̀ wípé Adésọjí ṣe ayẹyẹ ìkómọjáde ẹ̀gàn ni ẹ̀. Ìkómọ Ọmọ́bọ́láńlé yìí ló mú kí ọ̀pọ̀ ará ìlú mọ Adéjọkẹ́ àti Adésọjí bí ẹni mọ owó àti gẹ́gẹ́ bí ènìyàn pàtàkì láàrin ìlú Ojúrí. Ọmọ́bọ́láńlé ń dàgbà bó ṣe yẹ kọ́mọ dàgbà, bẹ́ẹ̀ náà ni iṣẹ́ àwọn òbí ọmọ yìí ń tẹ̀síwájú. Àmọ́ kinní kan ló ba eyín Àjàó jẹ́. Adésọjí fi ìkẹ́ àti ìgẹ̀ tú ayé Ọmọ́bọ́lá ṣe, débi wípé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ fi ọwọ́ kan ọmọ yìí. Adéjọkẹ́ tó jẹ́ ìyá ọmọ yìí pàápàá ti gbàgbé pé ìbí kò jù bí a ṣe bẹ̀rù ni a bí ọmọ. Bí eré bá pa Ọmọ́bọ́lá pọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀, tí ọwọ́ ẹnìkan bá dun ẹnìkejì, ojú Adéjọkẹ́ yóò ràn kókó bí ojú ẹkùn. Ọ̀pọ̀ ìgbà ni ìyá Ọmọ́bọ́láńlé máa ń na àwọn ẹlẹgbẹ́ ọmọ rẹ̀ fún. Ìwà ìbàjẹ́ yìí ti wọ Ọmọ́bọ́lá lẹ́wù títí tó fi dé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Gbogbo ìgbà tí òun àti ọ̀rẹ́ rẹ̀ bá ti ń ṣeré ni wọ́n máa ń hùwà ta ni yóò mú mi. Àgàgà tí ọ̀rọ̀ kékeré bá ti dà wọ́n pọ̀, yóò lọ fẹjọ́ sùn ìyá rẹ̀ nílé. Kàkà kí Adéjọkẹ́ fi sùúrù sọ̀rọ̀ náà, yóò tutọ́ sókè, yóò fojú gbà. Kò sí ẹni tó lè dá Adéjọkẹ́ lẹ́kun, kò ní gbọ́ àfi tó bá na ọmọ náà fún Ọmọ́bọ́lá. Ọmọ náà ti wá rí ìwà yìí gẹ́gẹ́ bí nǹkan ayọ̀. Lórí ìkànnì Moftan TV náà lẹ́wà pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Adéṣẹwà Alálàyé. Ẹ fẹ́ràn ìkànnì yìí, ẹ pe ará ilé kìíní àti ará ilé kejì, pàápàá àwọn akẹ́kọ̀ọ́, láti wá kọ́ ẹ̀kọ́ kan àbí òmíràn nípa àyọkà ìwé lítírésọ̀ Yorùbá. Mo ti ń fo èyí mọ́ àti ń fo tọ̀hún ní mú olóńgbò kó sínú epo gbígbóná. Ìwà ìbàjẹ́ Ọmọ́bọ́lá àti ìyá rẹ̀ Adéjọkẹ́ kúkú ti wọ̀ ọ́ lẹ́wù bíi aṣọ. Ọmọ́bọ́láńlé kò kúkú mọ̀ wípé ìwà tí ìyá òun ń wù yìí kò dára. Gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti daṣọ ojú fún, wọ́n ti yà sọ́tọ̀ ní ilé ẹ̀kọ́ àti ní àdúgbò. Bí Ọmọ́bọ́lá bá ti yọ lókèrè láti bá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ṣeré pọ̀, níṣe ni àwọn ọmọ wọ̀nyí á túká tí wọ́n á sì pòṣì ṣàràrà. Wọ́n á lọ kúrò lọ́dọ̀ rẹ̀ láti máa ṣeré tiwọn níbòmíràn. Ọmọ́bọ́lá kò tètè mọ ìtumọ̀ ìwà tí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń wù yìí, kò mọ̀ pé níṣe ni wọ́n ti ń yọ òun lẹ́gbẹ́. Ó fẹjọ́ sun àwọn olùkọ́ ilé ẹ̀kọ́. Wọ́n gba Ọmọ́bọ́lá ní ìyànjú láti ṣàtúnṣe àwọn ìwà kùdìẹ̀kudiẹ tó lè mú kí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ má lè bá ṣeré papọ̀. Yorùbá bọ̀, wọ́n ní ọjọ́ gbogbo ń tolè, ọjọ́ kan ní tolóhun. Ọmọ́bọ́lá kúkú ti mọ̀ wípé ní kété tí wọ́n bá ti lu aago òjẹun ni gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yóò dìde láti lọ gbàdúrà sí oúnjẹ wọn kí wọ́n tó lè jẹ. Wá bá wa jẹun Olúwa, wá bùsọ oúnjẹ wa lónìí.
ká lè bá ọ jẹ lọ́run. Àmín. Ṣé ní ayé ìgbà kan, ilé ẹ̀kọ́ á máa dùn púpọ̀ nítorí àwọn ìjọba ìgbà náà á máa mú ẹ̀kọ́ wuyì, wọ́n sì fi wúni lórí nípa ìtọ́jú àwọn akẹ́kọ̀ọ́. Ayé ń lọ, à ń tọ̀ ọ́. Ìgbà ò lọ bí òréré, ayé ò lọ bí ọ̀pá ìbọn. Ìgbádùn wà ní ilé ẹ̀kọ́ nígbà náà. Oríṣi oúnjẹ àsìkò tó bá ìgbà mu ni àwọn ìjọba ṣètò fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́. Ọjọ́ 7 la ní nínú ọ̀sẹ̀ kan. Ọjọ́ 5 ni akẹ́kọ̀ọ́ yóò fi lọ sí ilé ẹ̀kọ́. Àwọn ọjọ́ méjèèje náà ni wọ̀nyí: ọjọ́ àìkú, ọjọ́ ajé, ọjọ́ ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, ẹtì àti àbámẹ́ta. Ọjọ́ ajé àti ọjọ́ ẹtì tí àwọn akẹ́kọ̀ọ́ fi ń lọ sí ilé ẹ̀kọ́ ló ti ní oúnjẹ tó wà fún ọjọ́ kọ̀ọ̀kan. Lásìkò ìgbà náà, ọjọ́ 2 péré ni àwọn akẹ́kọ̀ọ́ ìgbà náà fi máa ń jẹ ẹ̀wà àti dòdò pẹ̀lú ata díndín. Ọjọ́ ìṣẹ́gun, àsáró elédé pẹ̀lú epo rẹ́dẹ́rẹ́dẹ́. Ọjọ́rú àti ọjọ́bọ̀ ni fún ìrẹsì pẹ̀lú irú àti dòdò. Wọ́n á máa fi ẹ̀fọ́ ìgbàlódé ṣe àdírẹ́sì sórí ìrẹsì tàbí ọbẹ̀ ẹ̀gúsí tí epo àti ata pẹ̀lú tó dùn dáadáa lé lórí fún akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan. Ojúṣe akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ni kó ti mú abọ́ oúnjẹ wá sí ilé ẹ̀kọ́, kó sì lọ dà sẹ́yìn àga àwọn akẹ́kọ̀ọ́ sínú kíláàsì. Àwọn ìjọba náà ṣe gudugudu méje yàyà mẹ́fà. Wọ́n mú ètò ẹ̀kọ́ rọrùn fún àwọn mẹ̀kúnnù àti ọmọ olówó. Ilé ẹ̀kọ́ kan náà ni gbogbo wọn á ti jọ kàwé. Ìtọ́jú tó bá tọ́ sí ọmọ olówó náà ló tọ́ sí ọmọ mẹ̀kúnnù, tó túmọ̀ sí wípé orí kò ju orí lọ, bẹ́ẹ̀ ìbí kò jù bí. Lórí ìkànnì Moftan TV náà ni a wà. Ẹ pe ará ilé kìíní, ẹ pe ará ilé kejì. Ẹ fẹ́ràn ìkànnì yìí kí ẹ kọ́ ẹ̀kọ́ kan àbí òmíràn. Ẹni tí owó òbí rẹ̀ bá tún wá wú gọ́gọ́ ní tiẹ̀, ayé àjẹrọ̀run ni. Lẹ́yìn tí ó bá ti jẹ oúnjẹ tí ìjọba pèsè fún àwọn akẹ́kọ̀ọ́ tán, a tún wá lọ ra oríṣiríṣi ìjẹkújẹ bíi elékúté, sìnkín, èékánná àṣá, súùtì ìfàlokùn, dóńkúà, tàbátàbá, ọ̀ṣọ́ṣọ́, páyìn, pọ̀ǹgọ́, àṣà dóńkúà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mélòó la ó kà nínú ẹ̀yìn adípèlé ní àwọn nǹkan amáyédẹrùn fún àwọn akẹ́kọ̀ọ́ lówó tí kò ga jàrà lọ. Láyé ìgbà náà, èló ni wọ́n mọ́wọ́kùn wúńdíá tádélébọ̀ yóò máa ràrìn wọ́ọ̀dì nínú sílé kan tàbí náírà kan. Àwọn owó ìgbà náà tí ọmọ ilé ẹ̀kọ́ bá ń ra nǹkan oríṣi mẹ́ta yóò tún máa gba ṣéńjì nínú iyekíye owó tó bá mú dání ni. Kò sí ọmọ tí wọ́n ń fi tipátìkúùkù mú lọ sí ilé ẹ̀kọ́. Fúnra ọmọ ní ilé ẹ̀kọ́ gan á ti máa dá lọ́rùn láti lọ. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìjọba ìgbà náà kì í fi bẹ́ẹ̀ gba ọmọ tí ọwọ́ rẹ̀ kò bá tíì tètí sílé ẹ̀kọ́. Ètò yìí jẹ́ kí ọ̀pọ̀ ọmọ ti gbọ́n dáadáa kí ilé ẹ̀kọ́ gangan tó lè gbà wọ́n wọlé. Yàtọ̀ sí àsìkò tí a wà yìí bíi ti ọmọ ilé ẹ̀kọ́ gíga yunifásítì, á tún máa rẹ̀ nínú ọjọ́ nígbà tó jẹ́ pé ọ̀pọ̀ ọmọ tó ń wọlé ẹ̀kọ́ ọjọ́ orí péréte ni àwọn òbí ni a ti já wọn sílẹ̀ bí ọmọ ìṣòbò. Ṣé láyé àtijọ́ bí ènìyàn bá kúrú tí ò sì lọ́jọ́ orí bíi rárá, àmọ́ tí ọwọ́ rẹ̀ kò bá tíì tètí, yóò padà lọ sílé di ọjọ́ tí ọwọ́ rẹ̀ bá tètí. Fún àǹfààní akẹ́kọ̀ọ́ náà ni, nítorí pé yóò ti ní òye nípa ẹ̀kọ́ ilé, bí a ṣe lè gbé pọ̀ láàrin ènìyàn, òye, ìmọ̀ àti
ọgbọ́n orí tó nílò nílé ẹ̀kọ́ wọ́n ti wá fi ìyàtọ̀ sí àwọn ọmọ Indomie sweet wẹ́wẹ́. Àṣé ìjọba àsìkò yìí rí kó tó wípé ká padà sí ilé ẹ̀kọ́ ayé àtijọ́ nítorí àkùdé tí àwọn nǹkan wọ̀nyí ti kó bá àwọn ọ̀dọ́ àsìkò yìí. Ìdí nìyí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fi pàṣẹ pé ọjọ́ orí akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan gbọ́dọ̀ tó ọdún 18 kó tó lè wọ ilé ẹ̀kọ́ gíga. Ọ̀pọ̀ àwọn òbí àsìkò yìí ẹ̀kọ́ ìwé nìkan ni wọ́n ná owó ribiribi lé lórí ẹ̀kọ́ ilé. Àwọn ọmọ wọ̀nyí kò ní rárá. Abájọ àṣà ìkíni kò sí. Àṣà àti ìṣe ti di ìgbàgbé. Ẹ̀yin òbí àti alágbàtọ́, àtúnṣe dọwọ́ yín. Ẹ̀yin òbí àti alágbàtọ́, àtúnṣe dọwọ́ yín. Òótọ́ ni wọ́n sọ. Báwo ni a ṣe ń mójútó àwọn ọmọ wa nílé? Báwo la ṣe ń kọ́ wọn ní àṣà wa? Àṣà wa ṣe pàtàkì. Àṣà wa ṣe kókó. Ẹ mọ bólórin kan ṣe kọrin ni. Ó ní àṣà wa ló dára jù, ìṣe wa ló rọrùn jù. Ẹ kọ́ ọmọ yín nípa ìṣẹ̀ṣe, àṣà wa ló rọrùn jù o. Wọ́n ní àṣà ilé, àṣà ìkíni ó ṣe kókó. Kí a má wò pé ilé ẹ̀kọ́ nìkan ni a ti lè ṣe gbogbo ẹ̀. Ẹ jẹ́ kí àwọn òbí náà kí a ṣe èyí tí a tọ́ sí níbẹ̀. Ká má fi gbogbo nǹkan dá àwọn olùkọ́, torí pé àwọn olùkọ́ náà wọ́n ní ojúṣe titi wọn. Mo sọ fún wa pé lórí ètò yìí tí a bá ti dé orí kẹta, mo máa fi àwọn ìbéèrè kan jáde fún wa. Ìbéèrè mi àkọ́kọ́, wọ́n dárúkọ oríṣiríṣi àwọn ìjẹkújẹ tí àwọn ọmọ máa ń rà ní ilé ẹ̀kọ́ ní ayé ìgbà náà. Ẹ dárúkọ 3 nínú àwọn ìjẹkújẹ. Ìbéèrè mi kejì, kí ni orúkọ ìyá Ọmọ́bọ́lá àti bàbá rẹ̀? Ìbéèrè mi kẹta, kí ni orúkọ òǹkọ̀wé yìí gangan? Òǹkọ̀wé tó kọ Ọmọ́bọ́lá Àkẹ́rà. Ẹ fi ìbéèrè yín ṣọwọ́ sí orí ìkànnì yìí. Ẹ̀bùn tó dẹ̀ tọ́ sí wa, a fi fún yín. Títí ọjọ́ mìíràn tí a tún máa pàdé, èmi ọmọ yín, olólùfẹ́ yín náà ni mò ń kí yín, Adéṣẹwà Alálàyé. Ìpàdé wa bí oyin.